kó tó di pé wọ́n kó Nàìjíríà kò sí ìpèníjà kankan yàtọ̀ sí pé à ń ṣe ń darí. Allahu Akbar. à sì ń ṣe ń tó yẹ wá à ń ṣe ń tá a mọ̀. Òdìgbà tí tọ́lọ́n kádàrá tí wọ́n gbà mí sí Jami'atul Imam Muhammad bin Saud al-Islamiyya àkọ́kọ́ sí bí Ma'had Ta'lim al-Lughat al-Arabiyya gẹ́gẹ́ ní Natiqin àkọ́kọ́ sí ọdún méjì ní Ma'had yẹn ní Ma'had yẹn ní ìmọ̀lẹ̀ sunna ti bẹ̀rẹ̀ sí tàn. Nígbà òde kan wọ́n ti kọ́ wa ní kí wọ́n ní kí ní báyìí bó ṣe rí inú ẹ̀sìn ní Ọlọ́run sọ báyìí Ànábì sọ báyìí ní táwọn sàhábà sọ ní ridwanullahi ta'ala alayhim tó kò sọ̀rọ̀ mọ́ tó bá dáa kéèyàn ó dì mú tí ó bá sì dáa kéèyàn ó ṣe kíni kéèyàn jù sílẹ̀ ibi tí bẹ̀rẹ̀ àgbọ́yé ti dé nìyẹn ó jẹ́ pé nípa ọ̀rọ̀ súnà àyàtà ànádọ́ àlàmì àtàlà wà nígbà táwọn iná àkàkà ń fẹ́ apá kan ṣe ti ọ́fíìsì à ń bá tàṣọ́ọ̀fù lọ ọyẹ àwọn ṣe gbogbo tó yẹ ká máa ṣe nínú tàṣọ́ọ̀fù àwọn tó yẹ pé àgbọ́yé nígbà tá a dọ̀hún lágbọ́yé lóde nípa pé eléyìí ni shirk eléyìí ni tawhid eléyìí ni sunna eléyìí ni bid'ah. So alhamdulillah gbà tẹ́ jẹ́ kó yé wa pé alhamdulillah pé kò rílì sí ìpèníjà púpọ̀ kó tó di pé ẹ lọ sí ilẹ̀ Lárúbáwá. lórí nǹkan náà gbogbo àjọ ń sìn àjọṣe mọ̀lúdì ni àjọṣe kùbùrá ni àjọṣe alálà ni àjọgbọ́ àjọṣe tẹ́ríbíyà ni. ẹ gbọ́wọ́ fúnra ẹ gbọ́wọ́ báyìí. mo gbọ́wọ́ wàsífà mo gbọ́wọ́ tẹ́ríbíyà mo gbọ́wọ́ tẹ́ríkíyà. Nínú ọdún méjìdínlógún lọ́lọ́ ní kí n lọ bẹ́ẹ̀ kí n tó já jùlẹ̀. 14 years. Méjìdínlógún. Mélòó ni méjìdínlógún? 18 ok. Bẹ́ẹ̀ ni. Allahu Akbar. Ọdún méjìdínlógún ni abàlágà sínú Sufi ni. Nígbà wa dọ̀hún làwa ẹnìkan bẹ̀rẹ̀ fẹ́ dárúkọ rẹ̀ àjọ pàdé lọ́hùn ọmọ àfàgbà kan ni. Àwọn ní kájọ máa tún ṣe nígbà tá a dọ̀hún. Wọ́n wá ní èmi ò ní bá yín ṣe léyìí mọ́. Allahu Akbar. Nítorí pé ní tí wọ́n ń kọ́ wa yìí. Ó ti yàtọ̀ sí ní tá à ń gbé bọ̀ lé. Ó kílẹ̀ àbí ọ̀sán ni o. Wọ́n ní wala tad'u ma'a Allahi ahada. Wọ́n ní ká mọ̀ pé nǹkan mí lẹ́yìn Ọlọ́mọ. Àwọn sì mọ̀ ní yá sí òkà tó kún Nàìjíríà. Ṣé ìtọ́lọ́nsọ lọ́kọ̀ọ́rẹ́ ti nàbí táwọn afáwà kọ́ wa ń lé? Wọ́n á pa àwọn ẹ̀pẹ́ ẹja já kínní ìjùlẹ̀. Pọ̀tẹ́ Ọlọ́run kádàrá káwọn orí ìjà jùlẹ̀. Pátá tí wọ́n fi darí dé. Wọ́n bẹ Ọlọ́run bá pẹ̀lú agbára rẹ̀. Wọ́n ṣàjẹ́ wọn já jùlẹ̀ kan tó lẹ́lẹ́ bọ́lọ̀. Torí pé òdodo ọyẹ ọ̀kan náà ni. Kùránì sì lọ́rọ̀ òdodo. Lẹ́yìn Kùránì wo tó kù irọ́ ni Ọlọ́run ni ó júwe ọ̀nà fún wa ó sì rán Ànábì sí wa ó sì mú tẹ́lá ilẹ̀ tá a máa kà èyí tó wá ka tẹ́lá kí ni wọ́n gbàgbó lọ ọ̀hún ni ìmọ̀lẹ̀ súnà ti dé kò sí challenge kankan Nàìjíríà tayọ pé àjọ ń rọ́ọ̀fù ẹ̀ Ọlọ́run bá aláà wọ́n mọ́sá fi àsìkò ń gé àwọn àgbà pé àwọn àdùsùn náà dé wa lọ́ngbà yẹn ni wọ́n ní ká máa ṣe sàátìlì fàátì ìjára láti kàmáàdì kẹ́ máa ṣe mọ̀lúdì máa wọ́n ṣe mọ̀lúdì máa ní kí ni ká máa wá ṣe ó ti gbogbo àwọn nǹkan yẹn gbà yẹn kò yé nígbà tá a tójú bọ̀ mọ́ láwa rí i pé ọ̀yẹ̀ súnà òun lọ́kọ̀ rẹ̀ ti.